Ẹ̀gbọ́n náà, kí tún ni Ashabi simple tó ṣe fún Portable báyìí tí gbàgbós tó fi wá pọ̀ tó báyìí? Eléyìí mọ̀ ga o, àbí irú ọkọ̀ wo gan-an ni ká wá pe Portable báyìí? Ṣé ọkọ̀ ọ̀run ṣé ò wá bẹ́tà Portable? Àbírú wàhálà wo, irú ọkọ̀ ìjàngbọ̀n wo ni eléyìí báyìí, ẹ̀yin tèmi? Ṣé láṣàdédé rí Portable ibi tó tún ti jáde tó tí wọ́n ń kó fún Ashabi simple gbàgbós kò sí tí Portable sọ tán o. Eléyìí mọ̀ ga o. Ó ní ṣé ló ń gbọ́ wípé Ashabi simple ó lóun ò sí ní setting òun mọ́. Ó ní tó bá jẹ́ wípé kò sí ní setting òun, ó ní ṣe ló ń rò wípé ó yẹ kó kúrò ní ilé tó ń gbà fún. Ó ní ṣùgbọ́n kò kúrò o. Ó ní Ashabi simple ó sì wà nílé èyí tó ń sanwó fún pẹ̀lú àwọn ẹbí rẹ̀ èyí tí wọ́n ń gbé bẹ̀. Ó ló yẹ kó ti kúrò níbẹ̀ kó lọ gbalé sí Lẹ́kí. Ó ní bó ní wí Ashabi simple tiẹ̀ ṣeré òun náà. Ó ní ṣe ló dàbí ẹni tó ní jù. Ó ní ọmọ méjì péré ó ní Ashabi simple bí. Ó ní kó lọ wo Bewaji. Ó ní ọmọ mẹ́ta ó ní Bewaji bí fún un. Ó ní kó lọ wo bí ọmọ ṣe dúró. Bọ́mọ ṣe rẹwà bọ́mọ ṣe dúró tán, ẹ̀yin tèmi eléyìí mọ̀ ga. Portable ó tún body shame Ashabi simple. Àbí irú ọkọ̀ àgbákò wá ní ká pélé yìí. Portable sọ̀rọ̀ tó pọ̀ nínú fídíò yìí. Débi wípé ó níṣe ló máa ń fowó ránṣẹ́ sí ìyá rẹ̀. Ó ní Ashabi simple ni ò kí ń pè òun. Ó ní ìyá rẹ̀ ó sì ń pè òun. Eléyìí ga o. Ó tún wá lẹ́tìkẹ̀. Tẹ́ bá ń gbọ́ wípé ó lẹ́tìkẹ̀ ó gbẹnu tán. Ọ̀rọ̀ yìí pọ̀. Èyí tí Portable tó sọ sí Ashabi simple. Jẹ́ ká gbọ́n tí Portable sọ nínú fídíò yìí. Òkìkí 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 ẹ má pọ̀ òkìkí o. Àkọ́lé tàbí kọ́lá woman. Oyin burú. I say I love you. I don't feel that for you. The settings. When you the bragado, say you know they. You see they inside the settings for house. Ilé kẹjọ sílé mi. Tí mo gbà fún wọn. Bí owó ilé ní pẹ́ tán gan ló máa san. Ó máa san olóbùkú. Ó ní san kẹ̀. The settings. Wàá mọ̀ pé Ògún jẹ́ babaláwo juju sí the work. Na me no want you again. Tí mo bá fẹ́ jẹ́ kó jókòó síbẹ̀, ó máa jókòó. Aboya wèrè. Even gan, I no say hello since January 1st till today. Going to 6 months. I never say hello. Aṣọ mi wà nílé, bàtà wà nílé, ẹrù wà nílé, oṣó wà nílé, mo ṣe sólẹ́sì lẹ́yìn o, mo ṣe ogbó ẹ o. Mo rẹ́ǹtì lé fún wèrè, mi ò lọ́bẹ̀ mọ́. Man no check on you. Man abandon you. Àlòkù ṣàtú. Ó wùwà wèrè ni mo ṣe abandon ẹ̀. Who's kiss? Ìwọ tó ní junkun. Máa sọ wèrè tí mọ́tò ti pa yín dànù. Ikùn wá rí rẹgbẹ́dú. Ikùn rí rẹgbẹ́dú jìdí lọ. Ikùn tí tóbi jùdí lọ. Àníṣe tó bá ń múra, wọ́n máa ń bá kíkùn sínú aṣọ ni. Ṣé ọmọ tí máa fẹ́ nìyẹn? Ṣé ọmọ tí máa èmi superstar èmi celebrity kọ́ máa bá ọmọ tí mo fẹ́ kíkùn sínú aṣọ. Ikùn tí tóbi jù, ìjú nìyẹn. Ọmọ mélòó ló bí tó níjú? Ọtí ti pọ̀jù kájú kárí àlọ́. You still there inside the tight settings. Settings here, you know I don't come for you. If you come for me, what? Yeah, my fear pa. Oh, my man, titi, right? Oh, my boy, can't really. I won't buy. If I demand call you out to buy, oh, she got you that under me. The love is there now. The love is not there. My yaka, yeah, my bar. I won't buy any. What? Who's kiss? Mo wà dáadáa. Èmi kan bá mi kà. Ìwọ ni mi ṣe lò sí. Mo ń ṣe lò sí mọ́ mi ẹ̀. Àbóyá wèrè ìyá ń ṣe lò. Ìyá ń gbàdúrà lójoojúmọ́. Ìyá your mama dey pray for me. You settings wo, you go cry. You go cry for corner. You no go see man put you for house. Aláyébájẹ́ ajẹ́kú sàṣú. Ó ń ṣe èrè. Ajẹ́kú sàṣú. Don't be my magic for Sasu. Sasu Bama Magic. Who settings you one day again? Who won't put you for set? Your husband is not your set. I'm not your husband though. Your call no settings set. Money going there by no hypocrite a lot tag me. Okay. I know where they kiss. I know who they kiss me, love me. I don't go kiss you again. Which kiss? Oh, lady kiss you, man. Oh, too done, my yard, yo. Hello, Boshan. You the settings. Oh, go. Ogun, hello, pushing. She's a rope, Ogun, yes, she's a minute. Mo rogun tó lòlò kò ṣe ṣáàkì mi ilé tẹ́ wà tẹ́ kúrò ó ṣe ó show you ogun ló bá pa ogbo yìí wow jẹ́jẹ́ mi mo wà ó ṣe pé case don finish ẹ̀wọ̀n tó rán mi ti tán o case tán o yá kó má dá uko kìkì o òun ẹni mi sáwọn bí ẹgbẹ́ ló máa mú ẹ sáwọn máa nà ẹ pa o
Obi be agbe ala mamu so I be person husband o. Me no wine, I be person husband o. Respect my home o. You not come my home. That's why I put you see there. O wa je pe o lewe o ni pe tan. Eyin na le ma tun sun abi. You see there inside the settings. You say you come up for there. Ẹrù mi wà ńbẹ̀, gbogbo ẹ̀ wà ńbẹ̀, bẹ́ẹ̀dì wà ńbẹ̀, gbogbo kan wà ńbẹ̀, pillow wà ńbẹ̀, gbogbo àwọn TV, gbogbo àwọn freezer, gbogbo àwọn kan ẹ̀ kó ńbẹ̀ now. Why not go your papa house? Go your papa house. You know say you know the settings. You are a liar online. You are lying to people. That you know the settings. Your children are there inside the house. The settings, my settings. Your parents are there inside the house. My settings. Your sisters, they are there inside the settings. Now only you come for the settings. You see you fancy me. Gbà mí o. Òun nìyẹn o. I don't do my own. No one rán mi lẹ́wọ̀n mi bá wọn fa o. Mo dé o. Ọlọ́run bless me o. Now I don't do my own. I dey face my family o. Adájọ́ ní kí n máa lọ face family mi. I go enjoy with my family. Now olórí búṣọ ọmọ Yasana. Ó tún ti call me out o. Òkìkí kí ló kìkí ṣe fún ẹ? Your mama chat me. When Bewaji born. Pé ẹ kó ewu ọmọ o. Mo pé mọ́mí yóò bínú sí mi ni. Mo dẹ̀ tẹ́wọ́. Mo dẹ̀ ní nǹkan táwọn ọmọ mi bá fẹ́ kó máa béèrè. I send food. I send different things. Mo pa ẹran màlúù. Mo send ẹran. Inside the settings. Àwọn àbúrò ẹ àtolórí ẹbí yín gan sì lọ́nu settings yẹn. Tó lè bá tán kẹtùn sàn. Èwo ni ká máa lọ ṣe frafra online lórí búkú yín. Everything what I do, I give you money, I give you love, I give you everything. You're ungrateful. You don't appreciate me. I will never appreciate you. Àwọn ọmọ tó bí gan ògùn fẹ́ pa ẹ́ sá mi. Gbogbo ẹ̀ o, mo rẹ̀ ti lẹ́fù wẹ̀ mi ò lọ́bẹ̀ mọ́. Mọ́mí ẹ wà ń bẹ̀, àwọn ọmọ mi wà ń bẹ̀, àwọn àbúrò ẹ wà ń bẹ̀. Ó ní yànyànyànyànyànyàn náà di òkè yànyànyànyàn ló bukú yín tó lè kó owó tó rí lọ́la ò lè kọ́ ẹbí ẹ kẹ́ kú òní sàkání mi. You never come out for the setting, so see the setting, you are a liar. Olórí bukú ni ẹ. Tó bá mọ̀ pé sùọ̀ fún ẹ pé you wan come out for the setting is tight. Tight settings na make you no come out for there. If you wan come out, kó àwọn ẹbí ẹ kẹjọ máa lọ Lẹ́kì. Kó ogun àwọn ọmọ kẹ máa lọ. Táwọn ọmọ bá dàgbà wọn mọ̀ mí náà bí báwo. Mo ṣáà send owó fún mọ́mí ẹ. Njọ́ mọ́mí ẹ tí àbí fìjàbí your mama pray for me. I send money, I send food. Njọ́ kò mọ̀ fìjàbí, I send owó, njọ́ ọdún, I send oúnjẹ, I send gbogbo ẹ̀. I send everything. Ògùn bẹ́ẹ̀ pa ẹni. Who settings? Ògùn sì mú ẹ. Ó lè ní owó ló ń wá àti fame olóṣì. Kò ń ṣèfẹ́ ló ń fẹ́. Kò ń ṣèfẹ́ ló ń wá owó ló ń wá àti fame. Ẹ wo kun wèrè bí ẹni níjú. Ẹ wo kun àgàjù bí ẹni níjú. Ọmọ ti bímọ mẹ́ta fún mi ó sexy. Ẹ wo bó ṣe rí yàrá. Zagado sẹ́rí àyín fáǹsì mi kò sáyé fọlọ́ṣì kò sáyé fún ìyàwó òṣì kò sáyé fọlọ́ṣì burúkú obìnrin ẹ̀yìn fáǹsì mi jẹ́jẹ́ mi ni mo wà o lọ́mọ ló búkú yẹ pariwo òkìkí ló tù kìkì túnṣe. Ayé say you no dey the settings still tight o settings tó yẹ pé oná kúrò tó kó ń lé tó ọkùnrin gbà fún ẹ bó o lé bá tán gan ìwọ gan ló fẹ́ máa sán lọ. Your mama see the settings. The pikin children wey born for me dey the settings. Inside the settings, so why I set? Your sisters, they dey the settings. They dey the area, they school for there. Your family, they are inside the settings. Even your mama wey talk say, àwọn lọ́bẹ̀ lọ sọ́dọ̀ àfáà, èmi kankan làfáà yẹn náà, èmi ni mo fún wọn lọ́n tú. Ó ń bọ́lẹ̀, wọ́n sọ fún ẹni, mo sì ń try, òun wáìnì mi ni. Ìwọ ni mi ṣe é lọ sí o, mo ṣe é lọ sí mọ́mí ẹ o. Mo hùwà dáadáa. Ṣàkọ́ tó ṣẹ́rí ẹ, operation kò sáyé fúra dáadáa. Òkìkí cannot kiss Òkìkí. Kí ló kọ́ Òkìkí pẹ̀lú ẹ? Òkìkí is living his life. Òkìkí is going. Òkìkí is blowing. Yes now. Who love me? Who love me? Still there for me. When you people share me, shege. My woman stand for me. So why are you now calling my name again? The feelings is not there again. You are calling Òkìkí. Òkìkí tó rán lẹ́wọ̀n tó wà bẹ́bẹ̀. Òkìkí tó bímọ fún tó rán bàbá mọ́ ẹlẹ́wọ̀n tó wà bẹ́bẹ̀. Mi ò wálé yẹn láti join. Mo wà on my own. Odoguba to the house where I collect for you. 50 naira, 100 naira. I'm a débẹ̀, I'm a fẹsẹ̀ rìn débẹ̀. Mi ò débẹ̀ ojú òtí ẹ̀. Ogun wa ń gbógun ẹni. Ogun òṣìṣẹ́ now. From January to June. Me man no see you. Man no check on you. Man, ẹ̀yin fancy mi. Ẹ gbà mí o. Òun nìyẹn o. I don't do my own. No one rán mi lẹ́wọ̀n mi bá wọn fa o. Mo dé o. Ọlọ́run bless me o. Now I don't do my own. I dey face my family o.
adájọ́ ní kí n máa lọ face family mi máa go enjoy with my family now olórí búṣọ ọmọ ìyàsánà ó tún ti call me out òkìkí kí ló kìkí ṣe fún ẹ jọmọ má chat me when Bewaji born pé ẹ kó ewu ọmọ o mo rò pé mọ́mí yóò bínú sí mi ni mo dẹ̀ tẹ́wọ́ mo dẹ̀ ní nǹkan táwọn ọmọ mi bá fẹ́ kọ́ máa béèrè I send food I send different things mo pa ẹran màálù mo send ẹran inside the settings àwọn àbúrò ẹ àtolórí ẹbí yín gan sì lọ́nu settings yẹn tó lè bá tán kẹtùn sàn èwo ni ká máa lọ ṣe fàràfàrà online olórí burúkú yín everything wey I do I give you money I give you love I fit give you everything you are ungrateful you don't appreciate me I will never appreciate you àwọn ọmọ tó bí gan ògùn fẹ́ pa ẹ́ sá mi. mo gbọ́ ẹ o mo rẹ́ǹtì lẹ́fúwé mi ò lọ́bẹ̀ mọ́ mọ́mí ẹ wà ń bẹ̀ àwọn ọmọ mi wà ń bẹ̀ àwọn àbúrò ẹ wà ń bẹ̀ ó ní yànyànyànyànyànyàn náà di òkè yànyànyàn lébùkún yín tó lè kó owó tó rí lọ́la ẹ ò lè kọ́ ẹbí ẹ kẹ́ kú òní sàkání mi. You never come out for the setting so see the setting you are a liar lébùkún ni ẹ tó bá mọ̀ pé sùọ̀ fún ẹ pé you wan come out for the setting is tight settings na make you no come out for there if you wan come out kó àwọn ẹbí ẹ kẹjọ máa lọ lẹ́kí kó oògùn àwọn ọmọ kẹ máa lọ táwọn ọmọ bá dàgbà wọn á mọ̀ mí nà bí báwo mo ṣáà send owó fún mọ́mí ẹ njọ́ mọ́mí ẹ tí àbí fìjàbí yọ mama pray for me I send money I send food njọ́ kò mọ̀ fìjàbí I send owó njọ́ ọdún I send oúnjẹ I send gbogbo ẹ I send everything oògùn bẹ́ẹ̀ pa ẹ ní who settings oògùn sì mú ẹ ó lè ní owó ló ń wá àti fame olóṣì kò ń ṣèfẹ́ ló ń fẹ́ kò ń ṣèfẹ́ ló ń wá owó ló ń wá àti fame ẹ wo kun wèrè bí ẹni níjú ẹ wo kun ẹ̀ràgàjù bí ẹni níjú ọmọ ti bímọ mẹ́ta fún mi ó sexy ẹ wo bó ṣe rí yàrá. ẹ̀yin tèmi abẹ́ẹ̀rí báyìí ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o lẹ́nu Portable kí ni tí Ashabi Simple tún ṣe fún Portable ó nítorí pé òun gbọ́ tó ń pariwo òkìkí ǹjẹ́ àti ríbi tí Ashabi Simple tó tún ti ṣe show fún Portable ni àbí bò wà ní tí ọ̀rọ̀ yìí fi wá pọ̀ tó báyìí tí wàhálà yìí fi wá pọ̀ tó báyìí Ashabi Simple pẹ̀lẹ́ eléyìí ga o kó àmúmọ́ra ó ti kó tiẹ̀ ó ti fẹ́lẹ̀ iná abẹ́ẹ̀rí